ṣé ń gbọ́ Rashidi. Ìwó ìlú ẹ̀sìn tó mọ Ọlọ́run lọ́kan, ìlú tí ó sì mọ Ọlọ́run lọ́kan ni. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kẹ̀. Emir Rashidi ó ní Ìwó ìlú ẹ̀sìn tó mọ Ọlọ́run lọ́kan, ó ní Ọlọ́run ọ̀kan sì làwọn sìn ní Ìwó, wípé àwọn ò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ kankan. Kábíyèsí Olódùmarè. Ṣé ẹ mọ̀ láwọ̀ kan náà, àwọn tí wọ́n fi mùsùlùmí jọba, àwọn tó gbé mùsùlùmí jọba, àwọn ọmọ Ìwó ti sùn jù. Ẹ̀yin ọmọ Ìwó káàkiri àgbáláyé ti sùn jù. Àgbàrá òjò Rashidi olóhùn onílé wó, ẹ̀yin onílé lẹ́ẹ̀ni sásùpìyè. Gbogbo yín fúgbà lẹ́tì mọ̀ pé kéè sọba, gbogbo lẹ́tì mọ̀ pé kéè sọba. Ó ní Ìwó ìlú ẹ̀sìn tó mọ Ọlọ́run lọ́kan, ǹjẹ́ kóhun tó dọba, ṣé Ìwó ò mọ jẹ́ Ìwó? Kóhun tó dọba, ṣé ẹ gbọ́ pé nìkan pààyàn lọ́nà àìtọ́ ní Ìwó ni tó wá sọ wípé orò ló pa á? Àbọ̀dún wo lẹ gbọ́ pé orò pààyàn ní Ìwó kí Rashidi ò tó dé? Nígbà Rashidi wá dé tó wá ń gbowó Saudi tẹ́ ẹ dìbò fún, gbogbo ẹ̀yin àgbàlagbà Ìwó, gbogbo ẹ̀yin ará Ìwó, ó wá ń tẹnubà àwọn bàbá yín torí ẹ̀yin ti mọ̀ pọ́ máa lé ní báyìí. Torí ẹmọ tó wá ti ń sọ pé bàbá tó bí òun èyí ṣe bàbá gidi, dájúdájú òun náà kì í sọmọ rere. Kí wá ní gbogbo ẹ̀yin àgbàlagbà Ìwó, kí wá lẹ̀ ń wò? ẹni dójú tì náà Yorùbá tẹ́ ẹ bá ń wò lọ báyìí, tó bá sì wà lórí àpèrè ìlú yín, tó sì tí ẹ̀mí àpèrè ẹ̀lẹ́bàá fún yín, tó sì wà ń dójú ti àwọn àbá yín, wọ́n ní èbú àlọ́tálábà wọn àbọ̀ntánẹ̀. Kí ẹ mọ̀ pé kò kàn yín tó àsìkò kúsò ìjọba ẹ̀, kì í ṣe ìjọba rẹ̀ ló ń ṣe, ìjọba tí yín ló ń ṣe. Orúkọ ìlú Ìwó ní ń bàjẹ́hùn, ń bo orúkọ ìlú Ìwó jẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ àgbàlagbà Ìwó, àwọn alátẹnujẹ tí wá pọ̀ jù lára àgbàlagbà táìpù tán bá lọ ọ̀dọ̀ rẹ̀, àwọn náà wọ́n fẹ́ lọ tọrọ jẹ ni. Tí wọ́n láwọn kan wọ́n láwọn tó awo wọn ò tó awo, wọ́n tán sùn sílẹ̀ iwájú Rashidi tẹ́ wá ń tọrọ owó, tẹ́ wá ń kí fátí olórí tí ó lẹ́sẹ̀, tẹ́ ń sa fátí olórí tí ó lẹ́sẹ̀. Ó wá ń dójú ti Ìwó láwùjọ àgbáyé, nílùú tí mo fi Islam tẹ̀, ìlú tí mo mọ̀ tẹ̀, ìlú tí Bákàrè ìkejì rẹ̀ ọ̀tẹ̀, Bákàrè ọmọ ẹ̀yìn Muhammadu ọ̀tẹ̀, ìyálà ayé Kádíjà kọ̀tẹ̀, ìyálà ayé Ìsá kọ̀tẹ̀. Nílùú táyé pé Ìwó táyé pé Ifá ló sọ pé kí wọ́n dúró níbi tí wọ́n dúró sí yẹn, ní ibi tí wọ́n ilẹ̀ wà yẹn, Ifá náà fi tẹ̀wọ́dó, Ifá ló sọ pé ló fún àwọn aráàlú pé ibi ẹ̀wọ̀n ò dùn sí, pé wo wọn mọ̀ pé Ifá ló fún lóko. Ifá tó wá fún lóko kò wá mọ̀ ṣe mọ́. Rashidi ìkẹ́ tó wá dé lọ́sọ̀kọ̀ òru kan ó wá ti mọ̀ ọ́ ṣe, gbogbo ẹ̀yà aráàlú sì ń wò. Ìlú yín ní bàjẹ́. Ẹ mọ̀ pé ìwúrí tí a nípa wà nílẹ̀ Yorùbá ni wípé wọ́n sì ń fi nǹkan kan pè wá nínú àṣà wa, wọ́n sì fi nǹkan kan pè wá nínú èdè wa. Nígbà wá pé ìlú tí ó mọ Ọlọ́run lọ́kan tẹ́lẹ̀ ní Ìwó, ṣé ìlú ò mọ Ọlọ́run lọ́kan tẹ́lẹ̀? Ìlú Ìwó yẹ sí kò mọ Ọlọ́run lọ́kan tẹ́lẹ̀? Àwọn bàbá tó ti wá lọ́run wò, àwọn bàbá tó ti lọ́run wò, ṣé wọ́n pààyàn jẹ ni? Àbí ìgbà wo ni wọ́n wù? Kí ni etí eléègẹ́ tí ẹ ti ṣe tó ti dáa ju àwọn ọba tó ti lọ yẹ lọ? Ẹlẹ́kàn bójú ẹ̀yàn ọmọ wò kẹ́jẹ́ káàkiri àgbáláyé, inú ẹ̀yàn ọmọ wò sí ń dùn. Tí ọba fẹ́ èèyàn, tí ọba fẹ́ rí èèyàn, tó bá lóun ọ̀fẹ́ róbì àtọkùnrin, níbo ni kọ́ mọ́ lọ? Ibi tí ò sí èèyàn nu, ẹ jẹ́ kó wọ̀ lọ máa gbé ọ̀kẹ́rẹ́, kó lọ máa gbé ẹ̀yà. Ó ń ṣàlàyé Ìwó bí ẹni pé ó lóró gbọ́dọ̀ jáde, ó ní kó jẹ́ kí orí ọlọ́mọ gbọ́kẹ̀rẹ́ kó máa gbọ́yà. Iná bá bẹ́ẹ̀ wo lóró gbérí láìjọ́ tó ti ń ṣe orò níwò, iná bá bẹ́ẹ̀ wo lóró gbérí. Ẹ kàn lọ wo fíìmù lórí Africa Magic, láti wo fíìmù ẹ sì mọ fi imagination ẹ̀yin tẹ́ nínú fíìmù, ẹ sì
táyé pé bẹ́ẹ̀ lòrò ń pààyàn ni sẹ́yìn ó kún wò mọ́ ni táyé bẹ́ẹ̀ lòrò ń pààyàn sẹ́yìn ó kún wò mọ́ ni nínú ìwé ìtàn ìwé wá ló ti pé nígbà tó lọ gbégbé ó dà pé mọ̀wé ká ǹjẹ́ ó sì mọ̀wé ká ó dà pé lọ lóòbò rí pé ẹ̀ pé gbóló lọ mú lọ kó kéde lọ mú lóòbò nígbà tó wá kà ibi wá ló ti kà pé nílùú wo oró ti pa àwọn èèyàn báyìí rí ìlú wo wọn ò mọ́lọ́run lọ́kàn mo yẹ pé fíìmù lẹ́ ń wò ìṣẹ̀ṣe tẹ́ fẹ́ sọ̀rọ̀ tẹ́ fẹ́ bú ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n èmi lè sọ nípa Islam tó kún mọ̀ ń pẹ́ dáadáa torí pé irọ́ lẹ fi tú gbogbo tẹ́ tù jẹ́ irọ́ lẹ fi tú jọ. táyé pé tábìlì lọ mùsùlùmí tó lọ pé àwọn mùsùlùmí gan pọ̀ níbi ìlà òwe kí ló jẹ́ kó o mọ̀ pé Allah ló dáyé ló dọ́rùn Allah ló ṣe gbá ló ṣàwo yóò ní inú Kùránì wa inú ìwé wo ló ń jẹ́ Kùránì yóò pé ìwé tó lọ́n sọ̀kalẹ̀ lọ́mọ tó lọ yunifásitì kó mọ Ọlọ́run sọ òwe kan kalẹ̀ táwọn bò lọ́lọ́run sì sọ kalẹ̀ ó nìyẹn láyé ànàbí àwọn kan lọ kọ́sára àpáta àwọn kan lọ kọ́sára ewé nígbà tó wá kú tán wọn kó jọ ẹ mọ̀ gbọ́ sọ̀rọ̀ mi gbọ́dọ̀ sọ̀rọ̀ làákà inú ẹ lọ bèèrè pé bóun kó mẹ́rin wọn compile Quran wọn lọ kọ́sára àpáta after many years ìwọ náà lọ kọ́sára àpáta after 100 years kó wá fi wọn padà lọ kọ́sára ewé after 100 years kó wá fi wọn padà àwọn ọmọ kéékèèké wọn kàn lọ àwọn ọmọ kéékèèké táyé pé àwọn ọmọ yẹn nígbà tí wọ́n kọ̀wé yẹn éèjì tán wà mo ò ju yá bí age of 2015 wọ́n kàn kówé jọ wọ́n sàkọ́ gbogbo kan sọ ìrírí tán rí wọ́n sọ di Quran wọ́n sì mú yín táwọn kọ wọ́n á lọ́rùn ló kọ́ wọ́n sì gbé lẹ́yìn lọ tí wọ́n fẹ́ bá yọ ọmọ Áfíríkà jẹ àga Nàìjíríà ságbéwé kan lé wa lọ ságbéwé lé lọ kó sọ pé ta ni kí ló ṣe wé kó lọ́lọ́run ló kọ́ ó ti tán mo bá rẹ pé Muhammadu bá ọmọ ọdún mẹ́jọ sùn wọ́n ní bẹ́ẹ̀ ni ìyí táwọn kan máa kó bọ́pọ̀ lọ́mú wọ́n fẹ́ máa defend ẹ̀ àfáà yín kanu ó lọ graduate fọmọ rẹ̀ àfáà lálọrin ni kò sábà tó jù lọ́rọ̀ rí ọmọ ẹ lọ sí University of London ó lọ sí graduation fún ọmọ rẹ̀ obìnrin ọmọ náà ṣe fà fọkùnrin kó bá yí ẹ̀jẹ̀ láti ìjọ faith wọ́n kàn wá parọ́ lẹ́jọ́ lọ bẹ́ẹ̀bẹ́ fún yín wọ́n sọ pé ìwò oòrò ó yẹ kí ló máa pọ̀ kẹ́rẹ́ oòrò lẹ́yìn ìgbà tí wọ́n ti wá dé yìí sígbà tí wọ́n náà sá dé o disguise wọlé bíi oníṣẹ̀ṣe ni ọ̀sán kan orúkọ táwọn Saudi gbówó fún ọ ló sọ rẹ̀ dìbò rè lẹ́nu ìgbà tí wọ́n wá dé yìí èèyàn mélòó lóró ti pa lẹ́nu ìgbà tó dọ́ba yìí èèyàn mélòó lóró ti pa kí ìgbà tó dọ́ba kí ìbò dọ́ba ló bẹ̀rẹ̀ òfin wèrè àwọn Saudi gbówó fún ọ tán kó tó bẹ̀rẹ̀ òfin wèrè èèyàn mélòó lóró ti pa. orò yìí tọ́ba lágbára kọ́ lọ ọmọ méjò orò tí ọba wọnú ìlú tó lóun ọ̀fẹ́ rí yàn ní aago kan sí aago kan mọ́ kìí ṣe inú wò ẹ bá rí oúnjẹ ẹja mọ́ ọlọ́pàá máa kó everybody. ó lé orò tí ó sọ pé kí wọ́n jáde láago kan sí aago kan ó lówó tí ì rí oníṣẹ́ bá rọ́tọ̀ ẹja mọ́ ọlọ́pàá ó gbé ọlọ́pàá ó kẹ́ everybody àwọn wèrè tí àwọn wèrè kú náà tọ́jú wà bẹ́ẹ̀ wèrè ń kí wèrè ságóńgóńgò wèrè yin wèrè ṣé ọlọ́pàá lábẹ́ òfin ìlú lábẹ́ constitution ìlú yìí kò sí àyè fún oníṣẹ̀ṣe ń bẹ̀ táyé pé ẹ bá ti lọ káyè mùsùlùmí kẹlẹ́ ọlọ́pàá family house ẹ lọ́ọ́ fi kó wọn àlùmọ́wọ́ sì mọ̀ sí bí ẹni kan ti ya wèrè rí wọ́n sọ pé Christian religion Muslim religion traditional yẹn kí náà pé kéwù náà kéde traditional ní àbí báyìí wọn kàn mẹ́wọ́n kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdílé náà kan sọ pé ó ní wọn ò recognize traditional religion wọn ò recognize ẹ̀ táwọn abẹ́rẹ́ wọn ni pé ẹ̀sìn mélòó wà lọ sí kóòtù kò bèrè pé ẹ̀sìn mélòó wà ní Nàìjíríà bí àwọn àtúnmọ̀ pé ẹ̀sìn méjì ni tí bẹ́ẹ̀ làwọn wòlé yára yín sọ pé kí àwọn ọlọ́sùn mọ́ bọ̀ sùn nílọrin lọ́ní kí wọ́n ní kí wọ́n bọ̀ sùn ìgbà tí wọ́n sọ pé ọlọ́sùn fẹ́ sọdún mọ́ sọdún ẹ bá ti sọ ilẹ̀ àbáwá ìsọdílẹ̀ àbá tí ẹ fẹ́ mọ̀ darí ẹ̀ gbogbo èèyàn bàbá ládé wọn ní táwa ní kí wèrè sókú yẹ bó ṣe wù sí wà ní fàyà tí ò ní sún jẹ àṣírí tó ti wọ wèrè táyé kí wèrè sókú yẹ bó ṣe wù sí ò ní fàyà tí ò ní sún jẹ àwọn olóró òun táwọn olówó ti ẹ̀ pààyàn ní ìlú yẹn rí ó ní ẹ fọ ọlọ́pàá gbé wọn ìwọ́dọ̀ ọlọ́pàá àfi ọlọ́pàá family house ẹ ló fi gbé wọn àbí tẹ́lá pé yẹn bá fẹ́ sọ̀rọ̀ yẹn ló fẹ́ sọdún ó fẹ́ sọ̀rọ̀ ọdún náà ọdún mọ́ ni wọ́n ṣe tí a kó oríṣiríṣi yẹn ṣé ọlọ́pàá sọ pé kí wọ́n lọ tì mọ́lé ni àbí
kí kọ́lọ́kọ́ sáré sọ pé kí wọ́n tó sọ pé wọ́n ti yàn mọ́lé àbọ̀ kẹ́sì yàn yóò sáré yàn kí yàn ṣe. ẹ̀yin ọmọ ìwé ẹ ti sùn ẹ làásán rárá apẹ lásán ni ẹnu ẹkẹ olúwo ẹ ṣáàjì àfilẹ ẹnu lásán lẹni lẹ́yìn tẹjọ ọmọ ọkọ ọwọ ọmọ àlè wa ń gbóyin gàràgàrà gbogbo ọdún ṣẹ̀ṣẹ̀ ló ìlú kálukú ti ń ṣe ẹ̀rù ń bọ́ ọmọ ìwọ àti sọdún ṣẹ̀ṣẹ̀ ẹ̀rù ń bẹ́gùn ìwọ àti jáde ẹ̀rù ń borò òun láti jáde ń wò láwọn tó nílùú níbo jẹ́ pé ọba ló lorò ló léegun ló ní gbogbo ẹ̀ gbogbo tó pè ní ṣẹ̀ṣẹ̀ traditional ọba ló ní ọba fúnra ẹ̀ ti di sí ìmọ̀ òun yìí dì. àwọn aláwọ̀ fún gan wọ́n tó ń ṣe tiwọn. ṣé ẹ mọ tẹ́ ẹ bá fẹ́ lómi ìjọba ẹ wà rò pé ẹ ó ti jáde kò ní làákàyè eléyìí ó yà ní South America ní North America ni wọ́n gbé eégún jáde ní Brazil wọ́n gbé eégún jáde l'Amẹ́ríkà ọlọ́pàá mú wọn wọ́n gbọ́dọ̀ jáde ńbẹ̀ ìjọba ò mú wọn kò ní mọ̀ sí tiwọn wọ́n gbé jáde ní Brazil ìjọba ò mú wọn UK wọ́n gbé eégún jáde nígbà tó yẹ Baba Rashidi ìjọba ò mú wọn ìwọ wa ti kàwé Rashidi ìwọ ìlú kẹlẹ́ ní ìlú o nǹkan ti sọ fún Yorùbá nǹkan ti ṣe wá gbogbo àwọn tó sì wà pálásì náà gbogbo ọmọ Yorùbá ni wọn Muhammadu tẹ́ rírí oríwo Muhammadu ṣe yà ìlú ló ṣe náà ní rí Muhammadu tẹ́ rírí wọ́n kà sọ fún yín náà ni wọ́n gbé ìwá fún yín ni wọ́n ò ní tẹ àwọn mẹ́rin yóò ní intelligent wọ́n ò lọ́pọlọ wọn kan ẹ̀yìn ṣe lọ́pọlọ kó mọ̀ lè dánú rò wòde míì náà kọ́ pé òun olórí kìtìẹ̀ ló pera rẹ̀ olórí subabu àbí kí ló kọ́ olórí muslim wòde tó pera rẹ̀ mọ́ríkì àbí kí ló pera rẹ̀ olórí mọ́ríkì olórí ní dókítà olórí ní prófórọ́fù àwọn aráàbù ronú fún ọ wọ́n ronú sínú ìwé fún yín ẹ sì lẹ́ ní dókítà wọ́n ronú àwọn aráàbù ronú sínú ìwé fún yín ẹ lè dánú lóhun ti yín ìwọ ẹ̀yin tọ́jú ojúlówó ọmọ ìwò ó kú ọwọ́ yín bó bá ṣe wù yín ẹ ṣe ṣùgbọ́n àwa ó ń dùn wá ẹ wá sórí Ìbàdàn ẹ sì wá sórí Ìbàdàn ló bàbá tèmi wá sórí.